So, ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ wa níbikíbi ní gbogbo àgbáńlá ayé tí ẹ bá ti ń wo ìkànnì yìí àbí tẹ́ ẹ bá ń gbọ́, Idan versus Afokugo, ẹgbà bẹ́ẹ̀ ṣe rí. A fẹ́ ṣeré ọwọ́, a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan tó jọ mọ́ ọ̀rọ̀ káràkátà táwọn olóyìnbó ń pè ní economics. Òun ni a ṣe gbé lọ́dún tó kọjá. Èmi àti ọ̀gbẹ́ni BM tá a tún ń pè ní Afokugo a jọ sọ̀rọ̀ tó pọ̀ lọ́dún tó kọjá. Ẹ̀yin tí ẹ bá fẹ́ gbọ́n pa, a sọ̀rọ̀ nípa bí nǹkan ṣe rí nínú ìlànà ìṣèjọba míì tó yàtọ̀ sí bọ́n ṣe ń ṣe nísìnyí. Ẹ lọ sí YouTube, ẹ wo podcast ìgbàlódé, ẹ máa rí ìfọ̀rọ̀wérọ̀ wa pẹ̀lú ọ̀gbẹ́ni Afokugo lójú pé èmi ìyá kan tó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ náà ni. Kí làwọn nǹkan tá a dẹ̀ fẹ́ máa sọ? A máa sọ Gẹ̀ẹ́sì díẹ̀ ṣùgbọ́n Yorùbá ló máa pọ̀ jù. Economics àti bó ṣe ní ipa lórí ìgbésí ayé wa. Àwọn nǹkan wo ló rọ̀ mọ́ economics? Kí ni ìtumọ̀ ẹ̀kọ́ nípa káràkátà gan-an ní pàtó? Ni àwọn nǹkan tí a máa sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí. Lẹ́ẹ̀kan sí àlejò mi, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lénìí. Ẹ ṣé gan-an. Ká bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láì dènà, láì ṣàlàyé tó pọ̀ jù, ká máa béèrè bẹ́ẹ̀. Tá a bá sọ̀rọ̀ nípa economics, ẹ̀kọ́ nípa káràkátà, ọ̀pọ̀lọpọ̀ wa ìgbà tí a dé ilé ẹ̀kọ́ gíga SS1 náà ń pè, ìgbà yẹn la tó ṣe tó jọ mọ́ economics. Ṣùgbọ́n ká tó dé ó dàbí pé ká tó dé ìpele yẹn gan, a ti máa ṣe díẹ̀díẹ̀ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school JS1 JS2, ṣùgbọ́n wọ́n lè má pè ní economics. Mo fẹ́ kẹ́ bá mi gé kí ni ìtumọ̀ káràkátà, kí ni ìtumọ̀ ìnáwó, àti pé báwo ló ṣe pàtàkì sí nínú ìgbésí ayé. Okay, so economics ó jẹ́ bí èmi ṣe understand it, because bólúkálukú ṣe understand it ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìdí tí olúkálukú dẹ̀ ṣe understand it ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé bí olúkálukú ṣe gbà sí, torí oríṣiríṣi school of economics ló wà. So bẹ́ẹ̀ mi personally ṣe define economics ni ẹ̀kọ́ èèyàn ní ìbáṣe pẹ̀lú ọ̀rọ̀, kíkọ́ ẹ̀kọ́ nípa èèyàn àti ọ̀rọ̀. Mi mọ̀ bóyá mo lè sọ ní English kó. Okay, so economics is the study of man in relations to wealth. Bí mi ṣe define economics nìyẹn. Pé economics o, kí n fẹ́ sọ pé kí ni study economics, and study èèyàn, bá àwa èèyàn bá ṣe ń ṣe, tá a bá ní ọrọ̀, tá a bá ní ọrọ̀, tí ọrọ̀ tó bá wà medium, tó bá ṣe ń ṣe pẹ̀lú pé ọrọ̀ yìí gangan, báwo la ṣe ń pín láàrin ara wa, báwo la ṣe fi ń ṣe káràkátà, economics nìyẹn. Study man, ẹ̀kọ́ nípa èèyàn, àwa èèyàn, bí èèyàn ṣe ń ṣe pẹ̀lú ọrọ̀ òun la fi ń kọ́ ilé tá à ń gbé, ọrọ̀ la fi ń kọ́, oúnjẹ tá à ń jẹ, ọrọ̀ la fi ń rà. So economics ni study man àti ọrọ̀. So ìdí tó dẹ̀ fi wá ni pé economics natural ni. Àwọn èèyàn máa ń sọ pé economics kò ń ṣe pé social sciences. Economics natural science ni, because kò sí ó affect gbogbo nǹkan tí
à ń ṣe ni ó affect. Okay, for example nísìn tí engineer tó bá máa dá tó bá máa ṣe àwọn nǹkan tó máa dájú tó máa dá táwọn èèyàn máa gbà tó máa jẹ́ ìtẹ́wọ́gbà irú school tó bá lọ economics ló máa determine because tí àwọn òbí ẹ̀ ò bá lówó school tí ò ṣe dáadáa ló máa lọ so iṣẹ́ tí ò dẹ̀ ṣe dáadáa ni àwọn èèyàn dẹ̀ nígbà so economics ó determine a lot so ibẹ̀ ni definition yẹn ti wá pé economics ni study èèyàn pẹ̀lú bí èèyàn ṣe ń ṣe pẹ̀lú ọrọ̀ bí gbogbo àwa èèyàn bá ṣe ń ṣe pẹ̀lú ọrọ̀ so bó ṣe jẹ́ nìyẹn. ẹ jẹ́ kí n wá sọ̀rọ̀ nípa níta lè pè ní personal economics yẹn ni pé ẹnì kọ̀ọ̀kan ó ní bí wọ́n ṣe ń náwó ó ní bí wọ́n ṣe ń wá owó bẹ́ẹ̀ má ti bíyàn ìjọ tán bá ti àwọn òbí ẹ̀ ti máa mọ ìlànà bí wọ́n ṣe fẹ́ kó rìn bí wọ́n ṣe iye tí ó máa ná lọ́jọ́ iwájú àwọn nǹkan tó máa fi gbélé ayé wọ́n á máa múra ẹ̀ fún. Tá a bá sọ̀rọ̀ personal economics báwo la ṣe ń pilẹ̀ṣẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan lẹ́yìn ìyẹn ká wá sọ̀rọ̀ gbogbo ìlú pé ìnáwó gbogbo ìlú leléyìí o kí ni ìyàtọ̀ nínú personal àti àpapọ̀ ní tó jẹ́ ti gbogbo wa. Okay, so eléyìí tí ẹ béèrè yìí very very good question ni because ó sọ̀rọ̀ nípa bí olúkálukú pé ṣé olúkálukú ń ronú ṣé olúkálukú tiẹ̀ ń tiraka pé kí ayé ara wọn dáa bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn olúkálukú ń tiraka pé kí ayé àwọn náà dáa ara ìtiraka náà dẹ̀ ní economics because tó bá ń gbìyànjú pé kí tó ń save tó ń fi owó pamọ́ ìrètí ẹ nínú time nínú ọjọ́ iwájú ní ìrètí ẹ yẹn ló wà so tí owó yẹn tí èèyàn kan tó bá lọ bẹ̀ tó bá lọ jí ó ti bà personal economics ẹ jẹ́ for example nísìn téèyàn bá ń fi owó sínú kóló personally o ní ìrètí pé ok nǹkan tó fẹ́ fi owó yìí ṣe nìyí àbí bó ṣe but tí ẹlòmíì bá débi owó yẹn tó lọ mú tó jí ọ̀ tó yọ lára ẹ̀ kódà tó bá mọ̀ tó ò bá mọ̀ tówó yẹn pọ̀ débi pé o ò dẹ̀ mọ̀ o mọ̀ pé ẹni yẹn jí ṣé jíjí tó jí yẹn olè náà ṣì ni àbí. Now personal economics. bó tilẹ̀ jẹ́ pé ẹni tó lówó mọ̀ kan jí òun lówó. bẹ́ẹ̀ ni tí ò bá mọ̀ gan olè náà ṣì ni so general economics ó ti affect personal economics ní ayé ìsìn torí pé kò ń ṣe ayé pé èèyàn kan lè dá plan mọ́ bí setting ilé ayé ṣe wà ní ìsìn especially ní orílẹ̀-èdè Nàìjíríà èèyàn ò lè dá plan mọ́ wàá ro àwọn nǹkan tí ò yẹ for example wọ́n tẹ̀ máa fi sínú budget wọ́n máa kọ miscellaneous téèyàn máa ń ṣe personal budget á ṣe miscellaneous yẹn ni pé àwọn nǹkan kan tó o mọ̀ owó ẹ̀ máa yọ kò dé yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ti di ọ̀rọ̀ owó ok mo fẹ́ ṣe nǹkan báyìí ó yẹ kó o certain pé iye tí màá fi ṣe ni jẹ́ dáwọ́ ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ok owó yẹn ó ti tó ìgbà tí o fẹ́ lò kó o dẹ̀ lọ bí nǹkan tó fẹ́ fi rà kó o dẹ̀ fi rà àbí. Now economics méjì òun ni ó wà
bí mo ṣe ń ṣe àlàyé yẹn wọ́n ń pè ní individualism òun ni personal pé okay personal pé okay individual èèyàn ẹyọ kan òun ni minority òun ni the smallest minority so worst case scenario òun ni pé èèyàn ẹyọ kan ìyà gbọ́dọ̀ jẹ èèyàn ẹyọ kan kò dẹ̀ sẹ́ni tí ò fẹ́ gbọ́ yẹn pé gbogbo èèyàn even ẹni tó wà lórí street beggar ní ọ̀rọ̀ kan èèyàn náà lòun náà. So òun náà dẹ̀ ń ṣe personal calculation tiẹ̀ ní orí ara ẹ̀. bó ṣe máa dáa fún. bó ṣe máa dáa fún ó lè má tí ì dáa fún báyẹn but ó ń ṣe calculation ẹ̀ lórí ara ẹ̀ so personal economics nìyẹn. Now personal economics tó ń ṣe yẹn general economics ó máa ń bà á jẹ́. General economics yẹn ó ní àwa tún máa ń pè ní collectivism pé ìjọba ni kó ṣe báyìí ìjọba ni kó ṣe báyìí ìjọba ni kó ṣe báyìí so bí ìjọba calculation ìjọba yẹn ó ń ba calculation olúkálukú jẹ́. Get so ìyàtọ̀ nínú personal economics àti general economics nìyẹn. ẹ ṣe gan ẹ fún mi ní ìṣòro now tá a bá sún síwájú díẹ̀ tá a bá sọ nípa fún àpẹẹrẹ personal economics ibo láti bẹ̀rẹ̀ sí ní kà á tí a fi ka ẹnìkan mọ́ méjì tó fi di àdúgbò wa di ilé 5 ilé 6 tá a bá tún wá fẹ̀ lójú á di odidi ìlú àwa nílé kà wọ́n mọ́ á tún di ẹgbẹ̀rún 2 èèyàn kẹtùmọ̀ ó ti fẹ̀ ó ti di ìjọba ìbílẹ̀ kan. Ibo ni personal economics ti fẹ̀ níbo la ti jókòó tá a ti pèrò pé ó yẹ jájọ dòwò pọ̀ àbí akàndélé ayé abára wa pé àdúgbò tá a wà yìí àjọ jókòó ọ̀rọ̀ àjọ ṣe náà ni mi mọ̀ bóyá ti ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n láàárín personal àti general àti collective níbo ni ìpàdé méjèèjì ti wáyé àti pé tí a bá tẹ̀lé ti sọ pé a ti pàdé ìlànà wo ló yẹ ká máa fi bára wa ṣe. Okay, so personal àti collective ṣẹ́rí collective kò ṣe pé kò dá bẹ́yẹn náà àwọn èèyàn kan máa ń ṣe mistake ẹ̀ wọ́n ní gbogbo collective ní ẹ̀dá kìíní kan no collective ó dá ìyá kan lè máa wà ká má bára wa ṣe no gbogbo wa náà ló máa bára wa ṣe okay for example nísìn tí a bá jọ ń gbé àdúgbò nísìn ṣé iná tí à ń lò iná tá à ń lò lórí òpó ṣé iná yẹn ṣé èmi nìkan máa lọ dára transformer ibi tí collective ti wà nìyẹn but wọ́n pè nǹkan kan ní pé voluntarily tá a bá gbé lọ sàn tá a bá gbé lọ bà padà ṣé iná yẹn ṣé ó ń wà fún mi ní gbogbo ìgbà ṣé owó tí mò ń san ṣé mò ń rí iná yẹn lò dáadáa so ṣé ó wà voluntary fún mi l'option òun ló yẹ kí n máa ṣe bẹ́ẹ̀ yẹn òun ló yẹ kí n máa lo iná yẹn so ibi tí collective tó ti ń tẹ personal mi lójúmọ́lẹ̀ nìyẹn now tí individual tí à ń sọ pé okay olúkálukú tó bá fẹ́ jẹ́ kí ìlú gbòòrò pẹ̀lú collective ni pé òun àti àwọn èèyàn tí wọ́n jọ ní àdéhùn àti bí wọ́n jọ ṣe rí ojú ayé bákan náà people with the same mindset on things kọ́ wọ́n á jọ gbé papọ̀ kọ́ wọ́n á jọ sọ pé okay iná yìí àbá wọn lo iná ìmọ̀ iná tiwa báwa ṣe fẹ́ máa lò ní ẹ mọ̀ ìyẹn máa wà voluntary tí wọn ò bá níná
wọ́n máa mọ̀ pé okay, àwọn làwọn fà táwọn ò fi níná. Tọ́ bá dẹ̀ níná wọ́n máa mọ̀ pé iṣẹ́ tá a ṣe òun la àwọn èèyàn tó dẹ̀ kú náà wọ́n máa copy wọn tó bá successful tí ò bá successful wọn ò ní copy wọn ní àwọn ọ̀dẹ̀ làwọn pípì ibi tí wọ́n ti ní ríná lò tẹ́lẹ̀ wọ́n kúrò ńbẹ̀ wọ́n bọ́ síbi tí wọ́n ti ríná lò. So ibi tí individual àti collective tó ti pàdé nìyẹn. Kò ṣe pé collective kò dáa, collective dáa níbì kan because àwọn ibi tí àdúgbò wọn ò bá ti tóbi jù. As a matter of fact ó láwọn research kan tí wọ́n ń ṣe pé okay collective tó bá ti ń wọ èèyàn 250 collective ò dáa mọ́. Pé bóyá bí èèyàn bíi 200 ní collective ti dá. So ẹbí tí wọ́n ti jọ mate nìyẹn. Kí ni àwọn tó gbé ìwádìí yẹn jáde tí wọ́n sọ bẹ́ẹ̀ kí ni wọ́n rò débi pé èrò gbọ́dọ̀ máa kọjá 250 tó bá ti ń kọ kí ni èrò tí wọ́n fi kalẹ̀. Okay, so àwọn nǹkan tí wọ́n rò ni pé tó bá ti ń di pé èèyàn ti ń wọ́n wo àwọn communities kan for example dà pé ní Switzerland ni wọ́n ti lọ àwọn community yẹn wọn ò really tóbi so gbà táwọn community yẹn ò really tóbi wọn ò nídìí ọba wọn ò dẹ̀ nídìí gbogbo wọn decision wọn jọ make ẹ̀ ni. Kò dẹ̀ ní dàrú. Kò dẹ̀ dàrú o gbogbo wọn decision wọn jọ make ẹ̀ ni. Iná NEPA àjọ máa lọ di company gbogbo wa àjọ máa meet àwọn company yẹn nínú hall torí ẹ̀ ni wọ́n ṣe ń ní gbogbo àwọn community hall yẹn gbogbo àwọn village hall àwọn town hall yẹn torí ẹ̀ làwọn yẹn fi máa ń ní àwa kàn máa ń ní bí ní mi ò mọ bí títí bí àdúgbò mi gan wà so gbàtà ní irú system yẹn so irú àwọn ìwádìí tí wọ́n ṣe ni pé àwọn àdúgbò kéékèèké wọ́n jọ ń make gbogbo decision yìí so o lè sọ pé níná ládùúgbò àwọn tó ń ṣe wọn ò ṣe dáadáa because o mọ àwọn company yẹn directly kò lè sí nǹkan kan tó dí wọn lọ́wọ́ tí nǹkan kan bá dí wọn lọ́wọ́ wàá mọ̀ torí wọ́n á send ẹ̀ sí ẹ directly so ìgbé ayé táwọn èèyàn ń gbé ní ayé tí modern world let me put it that way ní modern world that's how people live now. Ṣé research tí wọ́n ṣe yẹn ṣó yé yín? Ó yé mi bẹ́ẹ̀ yẹn ìyẹn ni pé níwọ̀n ìgbà tí gbogbo wọn bá lè jọ ìmọ̀ wọn sún wọn. I get so for example nísìn tí ní àdúgbò kan tí àwọn èèyàn bíi let's say 180 people tí wọ́n jọ ń gbé bẹ̀ 180 families ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ yẹn kò ṣe pé gbogbo èèyàn gbogbo ọkọ àti ìyàwó àti ọkọ nírú àwọn situation kan ẹ mọ̀ irú àwọn ọkùnrin nìkan ló máa lọ sí meeting à ń ṣe irú àwọn kinní náà ní community wa ní Nàìjíríà but ibi tí àwọn communities yìí lè gbé ẹsẹ̀ dé ó wà limited very 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 limited so bó ṣe rí nìyẹn. Ẹ jẹ́ ká kọ́kọ́ fi apá bẹ̀rẹ̀ lè ṣe rántí pé personal economics làgbàdo bíbá a padà sórí economics yẹn ká wá sọ nípa kí ni wọ́n ń pè ní téèyàn bá SS1 tó bá ń lọ iléèwé ní Nàìjíríà á bẹ̀rẹ̀ sí ṣe economics ó dẹ̀ dàbí pé compulsory course ni ó di dandan fún gbogbo akẹ́kọ̀ọ́ yálà kó wà ní science àbí kó wà ní commercial gbogbo akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe torí pé ó ṣe pàtàkì kí ni àwọn kókó tó jẹ́ pé àkòrí ìtàn pè ní subtopics tó wà nínú ẹ̀ kí ni àwọn kókó tí àwọn tó ṣàgbékalẹ̀ nígbà tí wọ́n ṣàgbékalẹ̀ ẹ̀kọ́ yìí kí làwọn kókó tó ṣe pàtàkì tó jẹ́ ṣàkóṣàkó ẹ kàn bá mẹ́nu bà wọ́n díẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ká tún sún síwájú. Okay, so wọ́n pè yàn kan ní opportunity cost. Opportunity cost ni kí ni nǹkan tó for example nísìn o ti list nǹkan tó fẹ́ rà kò ní lè kí eléyìí ò ń ṣe pé personal economics nìkan ó jẹ́ personal economics ó dẹ̀ apply sí general economics
So opportunity cost ni pé okay o ti kọ àwọn nǹkan tó need o dẹ̀ wá fẹ́ o fẹ́ rà wọ́n owó tó wà lọ́wọ́ ẹ̀ kò tó nǹkan. torí gbogbo nǹkan téèyàn need kọ́ ni owó ẹ̀ á lè rà. Mo fẹ́ bí mi ṣe wà ẹ́ mo fẹ́ ra gbá mo fẹ́ rà wo ó níbi tó wù mí mọ́ so màá ní láti jẹ́ kí àwọn nǹkan kan lọ so ara nǹkan tí Scale ó of lọ yẹn preference. list nǹkan tí mo kọ yẹn òun náà ń pè ní scale of preference ìyẹn náà ń pè ní scale of preference ẹ má bínú gbogbo àwọn kìíní ó ti ṣe díẹ̀ SS1 bí ẹ ṣe sọ bí SS1 kìíní ni so ìyẹn náà ń pè ní scale of preference ibi téèyàn kọ wọ́n sí ìyẹn náà ń pè ní scale of preference pé kí o ráǹkì wọn bí wọ́n ṣe wà important sí ok ilé ìlú wà important ju òkè sókè so àwọn nǹkan tó wà nísàlẹ̀ yẹn tó ò rí rà ìgbà tó rà wọ́n tán tó ra gbogbo àwọn yẹn àwọn èyí tó wà rírà yẹn àwọn yẹn ni wọ́n pè ní opportunity cost wọn opportunity ẹ̀ ló lò fáwọn yẹn. fáwọn tó gbóra. àwọn èyí tó rà so àwọn èyí tó rà yẹn gẹ́gẹ́ ní opportunity cost. opportunity ni àǹfààní tó sọnù láì ra nǹkan. bẹ́ẹ̀ni àwọn nǹkan tá a fi bẹ̀ opportunity for gone àwọn nǹkan tá a fi bẹ̀ tá a rà. bẹ́ẹ̀ni. ìyẹn ni opportunity cost ẹ wá là dáadáa síwájú sí. so okay for example nísìn téèyàn bá fẹ́ ra kí la ti fẹ́ pè é sọ pé mọ́tò méjì wà báyìí ẹ̀já sọ pé mọ́tò méjì mọ́tò A àti mọ́tò B ó wá sọ pé okay o lọ fún mọ́tò B forgone òun ni mọ́tò B òun ni mọ́tò A sorry forgone gangan òun ni mọ́tò A but owó tó o fi ra forgone opportunity forgone òun ni mọ́tò tó o rà ìyẹn A owó tó o fi ra B yẹn òun náà ń pè ní opportunity cost so nǹkan méjì ló wà ń bẹ̀ yẹn forgone o ti forgone ẹ̀ A nìyẹn opportunity cost òun ni owó tó o fi ra A tó o fi ra B so bó ṣe jẹ́ nìyẹn. Yàtọ̀ sí yẹn àwọn ẹ̀ka míì wo la tún rí nínú ẹ̀kọ́ yẹn ẹ mọ̀ tá a bá wà ní secondary school ọdún mẹ́ta. okay so majorly ẹ̀kọ́ mẹ́ta láì ṣàlàyé púpọ̀. so majorly economics dá sí méjì wọ́n pè ní microeconomics àti macroeconomics. Microeconomics ọ̀nà lókè pé àwọn nǹkan tó jẹ́ pé láàrin household to household òun nìyẹn but macroeconomics òun ni èyí tó involve ìjọba àwọn big corporation òun ni macroeconomics because afẹ́ akọ ìjọba affect ayé wa so ibi tí gbogbo economics nǹkan tó pín sí gẹ́lẹ́ kò jù bẹ́ẹ̀ yẹn náà lọ micro and macroeconomics. tó méjèèjì yẹn náà ni òpó tí ó ṣàkàwé economics bóyá ń jọ mi a lè lọ máa wo inú oríṣiríṣi àwọn nǹkan tó wà náà ẹ jẹ́ n sún síwájú kí n wá mú nǹkan kan tá a mọ̀ sí inflation ọ̀wọ́n gógó ọjà ìyẹn ni pé téèyàn bá lọ sọ́jà ní nàìjíríà ní ìsìn láti bí ọdún méjì sẹ́yìn gbogbo nǹkan gbówó lérí mo rántí ní nǹkan bí ọdún 2001 mo kéré gan nǹkan bí ẹ̀pà bí ṣúgà bí o fẹ́ ra kúlíkúlí àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ 50 kobo 1 naira tó yẹ pé tó bá mú 1 naira lọ́wọ́ wàá rà wọn nìyẹn bó bá lọ ọjà o fẹ́ rà rẹ̀ sí pẹ̀lú 200 naira wàá báàgì àkún wàá ra abọ́ lóríṣiríṣi àkíyèsí tá a wá rí ni pé látọdún 2000 wọ ọdún 2010 ọdún mẹ́wàá gbogbo àwọn nǹkan wọ̀nyẹn bẹ̀rẹ̀ sí ní gbówó lórí
láti 2010 wọ 2020 ọdún mẹ́wàá míì ó tún gbówó lórí. 2025 la wà ń sìn, gbogbo wa la mọ̀ bí nǹkan ṣe rí lọ́jà. Tá a bá tún padà sínú ìwé ìtàn, a wọ 1975 1980 àwọn èèyàn ní wọ́n fi 5,000 ra mọ́tò, pé dọ́là súnmọ́ náírà, gbogbo yẹn a mọ̀ pé àlàyé pọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gbé ọ̀rọ̀ ọ̀wọ́n gógó ọjà ìyẹ̀wò. Ṣé dandan ni pé tí èrò bá ti ń pọ̀, tá a bá ti ń pọ̀ sí, tí ìlú ń dàgbà sí, tí àkókò rẹ̀ ń lọ, tí 40 ọdún kọjá, ṣé dandan ni kí nǹkan máa gbówó lórí? Kí ni tí wọ́n ń pè ní ọ̀wọ́n gógó ọjà nínú economics, àti pé kí ló ń fà á? Question méjì lẹ béèrè bẹ́ẹ̀ jẹ́ kí n mú ní mo lè gbàgbé alákọ̀ọ́kọ́, so jẹ́ kí n kọ́kọ́ mú last point yẹn. So ẹ béèrè pé kí ló ń fà á? Question yẹn ìyẹn ọ̀tọ̀ odidi story bí èèyàn lè sọ yẹn fún odidi ọjọ́ ẹyọ kan, odidi ọjọ́ kan téèyàn lè kúrò níbẹ̀. Bọ̀bọ̀ tí pé ok tí kí ló ń fa yẹn, ẹ jẹ́ kí n bóyá kí n kọ́kọ́ mú láti bẹ̀ yẹn náà. Ẹ máa rán mi létí ìkejì later. So èyí tó ń fa ìmọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú story ní Africa because so that àwọn èèyàn máa lè relate. Kẹ́ tó tẹ̀síwájú ṣé rí ìbéèrè àkọ́kọ́ ni pé kí ló túmọ̀ sí? Ó máa rọrùn láti kọ́kọ́ ṣàkàwé kí ló túmọ̀ sí ká tó wá sọ kí ló ń fà á. Ọ̀wọ́n gógó ọjà, everybody mọ̀ pé nǹkan bá ti wọ́n ní ìtumọ̀ inflation, ṣùgbọ́n nínú àlàkalẹ̀ àwọn tó jẹ́ onímọ̀ nínú ẹ̀kọ́ káràkátà, ẹ̀kọ́ economics, kí gangan ni ìtumọ̀ ẹ̀ inflation? Nǹkan tó máa ń pè ní inflation tẹ́yìn ń pè ní ọ̀wọ́n gógó, òun ni pé owó tó ń lé ọjà, tó ń lé nǹkan táwọn èèyàn lè fi owó rà. Owó yẹn nǹkan méjì, ẹ gbọ́ mi dáadáa, owó wà, nǹkan táwọn èèyàn lè fi owó rà náà ó wà. Owó táwọn èèyàn lè fi ra nǹkan, owó yẹn ó pọ̀ ju nǹkan táwọn èèyàn lè fi owó rà lọ. Ibi tí inflation gangan ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Now kí ló máa ń ṣẹlẹ̀ tí owó yẹn tó bá ti pọ̀ ju, tí owó táwọn èèyàn máa fi ń ra nǹkan tó bá ti pọ̀ ju nǹkan táwọn èèyàn máa ń rà lọ, when the money in circulation is more than the goods in the market, kí ló máa ń ṣẹlẹ̀ gangan? Ṣé rí àwa èèyàn a kì í mọ̀ ni, bọ̀ níyẹn máa ń ṣẹlẹ̀. A send the signal sí olúkálukú, èmi àti yín, a máa gba signal nínú orí wa pé mo lè rẹ́lẹ̀, mo lè rẹ́lẹ̀, mo lè rẹ́lẹ̀, because owó púpọ̀ yẹn ti wà ní àpò olúkálukú wa. So bó ṣe ń send signal sí gbogbo wa pé mo lè rẹ́lẹ̀, mo lè rẹ́lẹ̀, àwọn tá à ń ra nǹkan lọ́wọ́ wọn, àwọn náà ń rí signal pé ẹni ìlówó púpọ̀ báyìí, so àwọn náà máa gbé owó ẹni ìlówó púpọ̀ so because bargaining power wa yóò drop because a ti gba signal pé owó púpọ̀ wà, owó púpọ̀ wà, owó wà, because inú gbogbo owó máa dùn, á mọ̀ sí yọmi. So òun ni wọ́n ń pè ní boom. Ẹ lè ti gbọ́ tẹ́lẹ̀, wọ́n ń pè ní boom and bust. So ìgbà boom yẹn gbogbo wa ó gba signal pé owó wà, á mọ̀ ra nǹkan, á mọ̀ ra nǹkan. Àwọn tó ń build, gbogbo àwọn èèyàn wọ́n máa ń ṣe nǹkan, àwọn tó ń build, so àwọn tó ń build àwọn náà ó gba signal. Àwọn tó ń ṣe long project, tó ń ṣe project tó yẹ pé yóò gùn gan-an, àwọn tó yẹ pé yóò gba time, àwọn náà ó gba signal pé owó wà, ẹ lè continue, ẹ lè máa ṣe project. Àwọn tó ń kọ́lé lọ́wọ́, àwọn tó ń ṣe pipeline, àwọn tó ń ṣe project ńlá tó nídìí owó, wọ́n máa ṣe lọ. So wrong signal dẹ̀ ni, because owó yẹn kò nídìí, kò ní value nídìí, owó yẹn kàn pọ̀ ni, kò sí
ọjà tó pọ̀ owó kan pọ̀ ni. ẹ dúró kẹ́ tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká ṣí àwọn nǹkan tẹ́ gbé kalẹ̀ yìí ká mú ní kọ̀ọ̀kan. Ó ti pé bíi mẹ́ta báyìí. Àkọ́kọ́, owó pọ̀ ju ọjà lọ. Bẹ́ẹ̀ni, Èkejì, àwọn èèyàn ń gba signal. bẹ́ẹ̀ni. Ìkẹta, ó dàbí pé ẹ sọ pé ṣé mi ò ti gbàgbé, ìbádẹ́ẹ̀dá kí n rántí. Ìkẹta ni pé Owó pọ̀ ẹ máa gbọ́, owó pọ̀ ju ọjà lọ. ìkíní, Àwọn èèyàn ń gba signal. ìkejì, ó tún Ìkejì kù ni pé nǹkan kan. àwọn èèyàn ń divert resources lọ sí long project. Ẹ dá dúró ń bẹ̀ yẹn. Tí mo fẹ́ béèrè ni pé ó dàbí pé àwọn nǹkan kan wà tá a ti sọ ká tó débí, kó má dàrú. Bó ni signal ti ń wá? Ìyẹn Very nǹkan. good, very good. Ṣé Ẹ rí kọ́kọ́ dáhùn ń padà sí ibi tí kejì. signal ti ń wá price system bá a ná nǹkan gbájọ́ ná nǹkan ibẹ̀ ni signal ti ń wá. Ok, for example, jẹ́ n sọ fún yín báyìí. Tẹ́ bá débì kan tó ń ṣe increase tẹ́ ẹ ṣe gbọ́ owó lọ́wọ́ ìjọba tí ìjọba bá introduce owó tuntun sínú ìjọba, báwo ni wọ́n ṣe máa ń ṣe? Ok, wọ́n ṣe welfare. Ok, wọ́n pín owó fáwọn èèyàn, for example báyìí ẹ gba owó lọ́wọ́ ìjọba. So owó yẹn ó ti kún owó tó wà lọ́wọ́ tẹ̀yìn, àbí? Ó ti kún owó tó wà lọ́wọ́ tẹ̀yìn, ó ti kún owó tó wà lọ́wọ́ tèmi, ó ti ká sọ pé èèyàn bíi wọ́n ṣàṣe welfare fáwọn kan. Ok, now àwa jọ wọ inú ọjà. Nǹkan tẹ́ ń rà ní 2 for 500 tẹ́lẹ̀, wọ́n pè fún yín ní 600 ná. Or ẹ̀yin ná, èmi ò ná, ẹnìkan ná. So price system yẹn signal yóò send yẹ sí unconsciously sí gbogbo wa àti ẹ̀yin àti èmi. As a matter of fact, F.A. Hayek, professor of economics láti England ló ṣiṣẹ́ lórí kìíní yẹn pé price system pricing òun ló ń send signal sí gbogbo wa. Òun la fi mọ̀ pé kìíní yìí ó ti wọ́n lọ́jà, kìíní yìí ó ti pọ̀ lọ́jà. Ṣé ẹ rí owó gangan owó money òun náà ní price system. Títí ẹ̀. Bẹ́ẹ̀ ni. So kìíní yẹn ó wọnú ara wọn ni tó bá ti di ọ̀rọ̀ inflation, torí ẹ̀ ní àwọn èèyàn púpọ̀ ní inflation ò fi yé wọn. Bẹ́ẹ̀ ni, kódà bá ṣe ń sọ ìgan, mo rí i pé a ti ń wọ oríṣiríṣi àwọn ẹ̀ka ǹjẹ̀ka. Torí bẹ́ẹ̀ so èyí tó wà important jù tí ẹ kẹ́ mú lọ́wọ́, mo fẹ́ kẹ́ get kìíní yẹn dáadáa. Èyí tó wà important jù ni pé price system, price signal. Because tẹ́ bá ti send owó, ok bóyá ẹ print owó ni o, or ẹ san salary àwọn èèyàn púpọ̀ ni o, or because inflation ò kí ẹ̀ bá bá ṣe ọ̀nà tẹ́ bá ṣe introduce value, ọ̀nà tẹ́ bá ṣe introduce kí lorúkọ ẹ̀ sí, bẹ́ẹ̀ náà nìkan ó ṣe wọ́n sí. So inflation ò kí ẹ̀ tówó bá ti wọlé tí ọjà ò dẹ̀ wọlé, tí ọjà ò dẹ̀ pọ̀ sí, price yóò lọ sókè ni. Bí nǹkan ṣe rí nìyẹn. Demand and supply law òun ló apply sí inflation náà. Ó ní ìtàn kan tẹ́ fẹ́ sọ nípa Áfíríkà tí mo fi dá yín dúró, ṣe rántí ẹ̀ láti fi ṣàkàwé. Mo ti ní pé kí ẹ rán mi létí because a lot pọ̀ ó pọ̀ lórí ibi tí mo rò. Ẹ jẹ́ ká lọ síbẹ̀ yẹn ní ìsìn tẹ́ ẹ fẹ́ fi ṣàkàwé nípa inflation náà ni. Ok, very good. So ìgbà kan wà ní Áfíríkà tá à ń lo owó ẹyọ. Ìgbà yẹn really tí ìpàdé àwọn òyìnbó, a ti ń pàdé àwọn òyìnbó bọ̀ àwọn òyìnbó ò pọ̀. In the late 16th century to early 17th century, àwa West Africans à ń lo owó ẹyọ. So owó ẹyọ ń gbà yẹn ó scarce gan ní side bíbá yẹn. But so nǹkan wọ́n ní bíbá yẹn, àwọn nǹkan tá a bá ń rà like economy wa ń gbà yẹn ó ṣe dáadáa. Now àwọn side ibì kan wà
nílé ayé yìí tó jẹ́ pé owó ẹyọ yẹn ó ṣe gan síbẹ̀ ó pọ̀ gan. Now irú example irú àwọn ọbẹ̀ yẹn ni nígbà pé wọ́n sọ pé Indian Ocean because ó dà pé etí òkun ni wọ́n ti ń rí owó ẹyọ. So owó ẹyọ yẹn dà pé ó wà ní Indian Ocean àbí Portuguese. Mo ṣàmọ̀ pé àwọn Portuguese ni wọ́n inflate West African market pẹ̀lú owó ẹyọ ńgbà yẹn. Báwọn yẹn ṣe lọ kó owó ẹyọ yẹn láti etí òkun ọlọ́run ló mọ ibi tán ti wo wọ́n ṣe wá fi ń ra ẹrú ní Áfíríkà nìyẹn. So with time wọ́n bà owó ẹyọ jẹ́. So láì tẹ́ bá notice nígbà yẹn kò sí central bank kò sẹ́ni tó ń print owó. bẹ́ẹ̀ àbí but bí ọdún still ní 17th century but still law demand and supply ó bà economy nǹkan tí mo ń sọ ẹ lè google ẹ lè check ẹ law demand and supply ó bà economy Africa jẹ́. So inflation ó ní ọ̀wọ́n gógó gangan táwọn èèyàn máa ń sọ nǹkan wọ́n inflation ló fà á. Nǹkan tó dẹ̀ máa ń fa inflation ni pé owó ti pọ̀ ju ọjà lọ gbogbo ọjà pátápátá nǹkan tẹ́ ẹ lè rà owó ti pọ̀ jù lọ. So ẹ jẹ́ kí n tún béèrè báyìí tá a bá sọ pé owó pọ̀ ju ọjà lọ ta ló ń wọn owó ta ló ń wọn ọjà à ń sọ̀rọ̀ nípa odindi orílẹ̀-èdè ǹjẹ́ ó ní bí wọ́n ṣe ń wọn méjèèjì torí mo máa ń gbọ́ pé yóò ṣòro láti ka gbogbo èèyàn tó wà lẹ́kọ̀ọ́ ká ń bèlè dá sí gbogbo Nàìjíríà irú ọjà wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo mọ̀ pé ní èdè Gẹ̀ẹ́sì goods and services ni ẹni tó bá ń ṣiṣẹ́ wẹ́dà ẹni tó ń ṣiṣẹ́ télọ̀ ẹni tó ń ṣiṣẹ́ olùkọ́ ẹni tó ń ṣe data sínú ilé ẹ̀ services ni gbogbo wọn ń ṣe ta ló wá ń ṣírò ọjà tí gbogbo wọn ń tà tó ń ṣírò ẹ̀ mọ́ owó tó wà ń tà báwo la ṣe fẹ́ mọ̀ pé owó ti pọ̀ jù àbó níye owó tó gbọ́dọ̀ wà tí ò gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀. ṣe rí ibi tí data GDP GNP GNI ibi tí gbogbo àwọn yẹn ti wá nìyẹn. ẹ máa sọ gbogbo ẹ̀ ní Yorùbá o àbí kẹ́ sọ lóyìnbó. Okay, so GDP ní gross domestic product ni pé iye gbogbo ọjà tó wà ní so ibi tí àwa tí for example mo sọ pé ní ìbẹ̀rẹ̀ mo sọ pé bí mi ṣe define economics because máa ń là because oríṣiríṣi school ló wà. So for example school tèmi belong sí ní economics mi ò believe nínú GDP for example fún example tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ kí n explain fún yín. Báwo ni bẹ́ẹ̀ ṣe béèrè báwo lèèyàn ṣe fẹ́ calculate gbogbo ọjà tó wà ní orílẹ̀-èdè kan ní a particular time kan ṣó possible? Kò possible àbí? Now ìjọba wọn á dẹ̀ sọ pé àwọn ń ṣe GDP a máa fi GDP yẹn a máa fi ṣe budget. mọ̀ pọ̀ lọ́dún náà là ṣe wọ́n máa ń kà lọ́dọọdún. Ọdọọdún báwo ni wọ́n ṣe ń kà á béèrè tẹ́ béèrè yẹn valid question ni báwo ni wọ́n ṣe ń kà á àwọn èèyàn ń rí metric bí wọ́n ṣe ń kà á náà ṣé wọ́n wá ka nǹkan tẹ́yìn rà lọ́dún yẹn ṣé wọ́n kà nǹkan tẹ́mi rà bọ̀ wọ́n á kàn gbé estimate pé ok so wọ́n ní machine wọ́n ní calculator àwọn automatic calculator bọ̀ àwọn kìíní yẹn orí ẹ̀ ni wọ́n bọ́jẹ̀tì lé orí ẹ̀ ni wọ́n ṣe bọ́jẹ̀tì lé orí ẹ̀ ni wọ́n ṣe calculation tó ń determine ilé ayé àwọn èèyàn orí ẹ̀ ni wọ́n ń gbélé orí àwọn statistics yìí ok ẹ ṣe calculation kékeré àwọn tó wà nílùú ìlú yìí iye ọjà tí wọ́n produce àti services tí wọ́n ṣe roughly owó jẹ́ ní dọ́là ó jẹ́ $1 million báwo lè ṣe arrive kí ni metric tẹ lò mi sọ pé àwọn kìíní yẹn mi sọ pé kò sí o but kó wà public enough
wọ́n kàn wọ́n sọ pé GDP Nàìjíríà ok báwo ni wọ́n ṣe ọjà wo lẹ calculate. ṣé kò ní Kánò àbí Anambra. now kíní yẹn ó le láti calculate because in the real sense kò exist. In the real sense. Kẹ́tọ́ tẹ̀síwájú mo padà. Ìbéèrè tó gbé wa débi gangan ni pé ẹni inflation ọ̀wọ́n gógó ọjà máa ń wáyé nígbà tí owó tó wà lọ́wọ́ gbogbo aráàlú tó bá ti pọ̀ ju ọjà lọ. Èmi béèrè pé bó ni wọ́n ṣe ń mọ àwọn tí wọ́n láwọn ń ṣe GDP tí wọ́n ń ṣírò gbogbo ẹ̀ tí wọ́n máa fún wọn ní fígọ̀ lọ́dọọdún tó jẹ́ pé à ń béèrè pé bó ni wọ́n ṣe ń ṣe káàkiri tí wọ́n dẹ̀ máa rí gbogbo ẹ̀ kó pọ̀. Èmi wá ń béèrè pé báwo la ṣe fẹ́ mọ̀ àwa gẹ́gẹ́ bí aráàlú pé láàárọ̀ ọ̀la ọjọ́ ajé o owó tó wà ní Ìbàdàn ó ti kọjá ọjà tó wà ní Ìbàdàn lọ. Báwo la ṣe ń lọ. ok ṣe rí nǹkan tó ń pè ní economic activity nìyẹn. Economic activity ok for example fún àpẹẹrẹ ní Ìbàdàn báyìí ká bá sọ pé Ìbàdàn jẹ́ ibi tí ok owó tó wà ní Ìbàdàn pé ó ti pọ̀ jù ní Ìbàdàn ni pé báwo mo ṣe fẹ́ pùtẹ̀ náà mo ṣe fẹ́ sọ tó yẹ pé ó máa make perfect the best sense. Ẹ sọ lórí ìwò. ok ni pé when you say okay pé the signal báwo mo ṣe fẹ́ pùtẹ̀ ṣe rí signal yìí price ni because tẹ owó bá wà lọ́wọ́ yín jẹ́ kí n béèrè ìbéèrè kan tó bá wà lọ́wọ́ yín ṣe máa ń ná nǹkan ju tí owó bá pọ̀ lọ́wọ́ yín lọ àbí báwo ṣé ìbéèrè yẹn pé ṣe pé. Yorùbá lè sọ ìbéèrè yín yé mi ẹ jẹ́ n dáhùn tí owó bá wà lọ́wọ́ èèyàn àbí mi ká sọ pé mi ìjọ tí owó bá ti dé ẹni téèyàn gbogbo ọjà á máa ṣe ràmíràmí gbogbo tó kù pẹ́ tẹ́lẹ̀ ọtí tó mú látijọ́ tó ti ń retí kówó dé ọjọ́ yẹn ló máa lọ jẹ pẹpẹ soup tó máa ra gbogbo àwọn nǹkan tó lá máa wù ẹ́ rà tówó ẹ̀ bá dẹ̀ pọ̀ dáadáa láti owó tó tówó bẹ́ẹ̀ lèèyàn ṣe máa ra nǹkan sí àfẹn tó bá jẹ́ pé owó pamọ́ yóò lọ kó síbì kan tí ó ti fi ṣogúndogójì. now ní ọ̀nà méjì ni màá pín kinní yẹn sí wọ́n pè ní consumer goods àti non-consumer goods ó ní orúkọ tó máa ń pè mú ti gbàgbé ni ṣe rí consumer goods òun ni àwọn ìtẹ́ ẹ̀sọ́ yẹn àwọn yẹn ló máa ń ní ẹni tó ń tà fún yín òun náà máa tètè get signal pé owó wà nílùú òun náà dẹ̀ fẹ́ make ara owó òun náà dẹ̀ fẹ́ gbà lára owó yẹn bó ṣe rí nìyẹn signal yẹn ni pé ok bẹ́yìn ṣe ń ra nǹkan àwọn kan náà ń ra bẹ́ẹ̀ náà lọ́wọ́ ẹ̀ so ó get signal pé ok bóyá ṣọ́jà mi cheap ni because àwọn yòókù wọn kò lọ rà lọ́dọ̀ wọn òun náà try láti raise ẹ̀ díẹ̀ get tí mo sọ ẹ ti price ẹ̀ níbì kan ẹ̀ rà ń bẹ̀. ó ti ní èròǹgbà nígbà àwọn èèyàn ń wá rajà ó ti wò pé owó wà lọ́wọ́ àwọn nìkan ẹ ti get kò ń ṣe ẹ̀yin nìkan èmi náà lọ ọ̀dọ̀ ẹ̀ ẹnìkan náà lọ ọ̀dọ̀ ẹ̀ kò dẹ̀ kí n ṣe pé price lọ́dọ̀ ẹ̀ lómi but àwa máa wò pé ṣé wù mí ṣé nǹkan mi ṣé ó less ni I raise the price because ó ti get a signal. now ẹlẹ́ẹ̀kejì tí ò ń ṣe non-consumer goods investment signal tó máa send sí ẹni tó fẹ́ ṣe business ni pé lọ continue business yẹ owó wà so a lọ máa kọ́lé lọ ìgbà boom ni land discuss la ṣe ń sọ látàárọ̀ yìí o ìgbà boom tówó wà ó kọ́ńtà a lọ máa kọ́lé lọ now
nǹkan kan wá wà nípa ọ̀rọ̀ owó because kò ní value tó fi increase tó bá ní value tó bá increase ẹ mọ̀ gbà mí bitcoin for example nísìnyí kò increase but value ẹ̀ ń lọ sókè tàbí iye 21 million bitcoin ló wà látijọ́ ẹ̀ kò wọn increase dẹ̀ fi kò pọ̀ sí value ẹ̀ ń lọ sókè value ẹ̀ dẹ̀ ń lọ sókè iye ẹ̀ dẹ̀ ń lọ sókè. Now tí èèyàn bá ní a ṣì ń sọ̀rọ̀ investment ni o ní wrong signal ní investment like effect ẹ̀ ni mò ń sọ yìí o mo bóyá kí ni ó wà boring sí ní àrí. ó gbọ́dọ̀ wà boring bí economics ṣe rí nìyẹn. now ó gbọ́dọ̀ wà boring kò lè bá boring. effect signal yìí ní long signal ní investment ni pé ènìyàn á gba wrong signal pé lọ máa ṣe business yẹn lọ máa kọ́lé yẹn lọ máa ṣe yẹn lọ máa ṣe big business yẹn pé owó wà tí wàá fi ṣe kinní kan now a lọ máa ṣe lọ now gba boom owó so burst ni pé okay olúkálùkù á wá realize pé kí ló ṣẹlẹ̀ yìí owó kan pọ̀ ni ọjà ò sí mọ́ ọjà tó bá wá kù olúkálùkù á máa fi owó yẹn á máa fi lé owó ọjà wa wọ́n. gbogbo ẹ̀ wá wọ́n kókókókókó so ẹni tó instead kó yẹ pé ẹni tó ẹ pa fẹ́ wá invest nínú building yẹn tó ń ṣe building lọ́wọ́ torí pé kò lè afford ẹ̀ mọ́ kò lè afford the building materials mọ́ kò lè afford because building materials ti kéré. So owó tó dẹ̀ fi ń lé iye building materials owó yẹn dẹ̀ ti pọ̀ so owó iye ẹ̀ ti lọ sókè building materials dẹ̀ ti kéré so kò lè build mọ́ so ibi tí àwọn ilé kan tó ń pè ní business cycle nìyẹn so téèyàn bá sọ pé ó lọ dá business sílẹ̀ ibi tí business yẹn ó ti fail nìyẹn. nígbà tí owó bá pọ̀ láàrin ìlú. bẹ́ẹ̀ni so ìyẹn náà ń pè ní the burst. ẹ jẹ́ ń dá yín dúró ń bẹ̀ yẹn bóyá a máa tún sọ̀rọ̀ the burst ká tó kúrò lábala yìí ṣùgbọ́n mo fẹ́ fa nǹkan kan yọ lé ìdáhùn kékeré owó tó wá pọ̀ láàrin ìlú yẹn àárín kan wà tá a ti sọ bó ló ṣe débẹ̀ ṣọwọ́ ìjọba ni àbí ọ̀nà míì wà tí ọ̀gọ̀rọ̀ owó tó fi máa ń wọ inú ìlú ọ̀gọ̀rọ̀ owó tí mo dẹ̀ sọ yẹn ni pé owó tí wọn ò ṣiṣẹ́ fún tá a kàn bí tówó kan bẹ̀rẹ̀ sí ní fọ́n káàkiri ìgboro. bẹ́ẹ̀ni so normally bó ṣe yẹ kí wọ́n máa ń print owó ni tẹ́ bá epo rọ̀bì mo kàn fẹ́ fi epo rọ̀bì ṣe example epo rọ̀bì ẹ̀ta epo rọ̀bì ẹgbà dọ́là iye tí iye ẹ̀ bá jẹ́ ní ọjà pé kí dọ́là jẹ́ iye báyìí iye ẹ̀ wọ́n máa print ẹ̀ so wọ́n máa owó ìyẹn ní value àbí so ìyẹn ní value bẹ́ẹ̀ yẹn ti ta value tí tó ń jẹ́ epo rọ̀bì bẹ́ẹ̀ so ìyẹn tó máa fi ṣe ìyẹn sì ní value so ìyẹn tó máa fi ṣe tó máa ná gan ìyẹn náà á sì cause inflation but at least dọ́là yẹn ó ṣe backing fún díẹ̀ ọ̀dọ̀ tó bá jẹ́ mi ni a máa yọ dọ́là tó bá jẹ́ mi ni a máa yọ dọ́là but because pé I believe pé dọ́là yẹn ṣe backing fún so àwọn èèyàn wọ́n sì inflation yẹn kò ní really múlẹ̀ bí ti pé pé wọ́n ta epo rọ̀bì now tí wọ́n bá ta epo rọ̀bì tí wọ́n kàn print owó bí ìjọba Buhari ṣe ṣe ní recently báwo ló ṣe máa ń ṣẹlẹ̀ central bank wọ́n máa yá ìjọba ní owó
wọ́n máa yá wọn ní owó through ó ní instrument kan tí wọ́n ń pè ní ways and means. Wọ́n máa yá wọn ní owó printed cash. Wọ́n máa yá wọn, ìjọba máa fi gbọ́ bùkátà bí wọ́n fẹ́ san salary. Ìgbà míì wà ó lè máa wà printed, ayé ìgbà kan ló máa ń wà printed, ayé ìsìn gan wọn ò ní di printing mọ́, wọ́n á kàn ṣe transfer, wọ́n ti láwọn kọ̀ǹpútà wọn yẹn, wọ́n á fi ṣe transfer, wọ́n á ṣe transfer sí olúkálùkù, so olúkálùkù á dẹ̀ lọ báǹkì á dẹ̀ gbà because ó ti wà authorized, wọ́n ti mọ bí machine wọn ti ń ṣe. So ọ̀nà tí ní ìsìn a máa ń pè ní expansion, like money expansion, monetary expansion. So ó ti yé mi, mi ò ṣe fẹ́ ká ọ̀gùn jù ká lè tètè dé àwọn ọkùnrin. Lédè kúkúrú, ọwọ́ ìjọba ni owó tí ò níyì ti ń wá. Bẹ́ẹ̀ni. Tán bá dẹ̀ ti tẹ̀ jáde bẹ́ẹ̀ yẹn, yálà wọ́n tẹ̀ ẹ́ lódindi àbí wọ́n fi kọ̀ǹpútà wọ́n fi pàṣẹ jáde bí idán. Àwọn kan náà ló lágbára láti ṣe, àbí iṣẹ́ lòmíì lè ṣe. Ẹ mọ̀ pé nígbà kan wà táwọn èèyàn máa ń lọ fi jẹ́rí ìjọba yé ti competition, tó bá sọ pé o lọ pa owó ní aró, tó lọ ń print owó, ìjọba máa mú ẹ, má dẹ̀ prosecute ẹ, ó ti ní iye ọdún tí wàá ṣe. So ìjọba yé ti competition, ìjọba nìkan ló lágbára láti lọ print owó, so wọ́n yé ti competition. Jẹ́ bẹ́ẹ̀, mo fẹ́ ká tètè sọ̀rọ̀ nípa bus. Ẹ ti sọ̀rọ̀ boom bus yẹn láàrin ìṣẹ́jú méjì, tí bus bá ti wá ṣẹlẹ̀ táwọn èèyàn ti wá rí i pé owó tà ń ná láti bí oṣù mẹ́fà sẹ́yìn owó òfegè ni o, kì í ṣe owó gidi o, kí ló máa wá ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú méjì? Ṣe rí ibẹ̀ yẹn, a lot research ló ti lọ síbẹ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ research ló ti lọ síbẹ̀ yẹn. Now there are so many theories, but èyí tèmi gangan believe ni pé ọjà torí pé àwọn èèyàn ò sinmi láti ṣe iṣẹ́, torí pé àwọn èèyàn ò sinmi, ṣe rí àwọn èèyàn wa èèyàn gidi ni wọ́n, torí pé wọn ò sinmi láti ṣe iṣẹ́, wọ́n ṣì ń tiraka, wọ́n ṣì ń jámájámá, ọjà yóò tún padà pọ̀ ju owó lọ. So kíní yẹn máa ń padà balance nípa ìtiraka àwọn èèyàn wa. So but instead of kí wọ́n jẹ́ kó balance bẹ́ẹ̀, ìjọba máa ń sábà ṣe nǹkan kan, wọ́n máa tún lo àwọn oríṣiríṣi instrument. Wọ́n lo interest rate, wọ́n tún lo interest rate, wọ́n tún gbé sókè, wọ́n tún gbé sílẹ̀, wọ́n ṣáà máa ń ṣe. So ìgbà míì wọ́n á tún lo tax, wọ́n tún lo owó orí, pé bí àwọn bá tún tax pé bóyá àwọn tún máa call, wọ́n tún pe owó díẹ̀ padà, but still tax yẹn náà wọ́n tún padà ná, wọ́n tún padà expand. So kíní yẹn ti ń ṣẹlẹ̀ láti ìgbà tí Nàìjíríà ti wọ́n ti change láti pounds sí náírà ní ọdún yẹn bí in the early 1970s àbí mid-70s, bí late 70s, probably late 70s, in the 70s ṣá, mi sure yẹn mo ti gbàgbé, ẹ má bínú. So kíní yẹn ó ti ń ṣẹlẹ̀ series double. Mo rí documentary kan lónìí tí òyìnbó wọ́n ṣe ní Nàìjíríà, tí wọ́n sọ̀rọ̀ bí inflated ní early 70s ní time yẹn, pé inflated price ní nǹkan táwọn èèyàn wá ń rà ní time yẹn, pé inú wọn dẹ̀ tún ń dùn. So point yẹn mo sọ pé mo fẹ́ make it because àwọn yẹn máa zoom pé ayé rọrùn nígbà yẹn, ayé ò really rọrùn nígbà yẹn, but series compounding effect owó títẹ̀, owó níná, owó expansion, monetary expansion, compounding effect inflation kò tí ì really múlẹ̀ tó bó ṣe múlẹ̀ nísìnyí, ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn.
tí n bá gbọ́ yín dáadáa ó túmọ̀ sí pé àwọn nǹkan tá a ṣe ní 1980s ó ṣeé ṣe kí Hmm. túbọ̀tán ìyá ẹ̀ kó yìí sì máa hàn bẹ́ẹ̀ ni nísìn. bẹ́ẹ̀ ni exactly. Ẹ jẹ́ kí a tún sún síwájú. Ẹ sọ̀rọ̀ nípa owó orí lérèfé. Owó orí la tún fẹ́ sọ tó kàn nísìn. Kí ni Okay. àgbékalẹ̀, kí ni ìtumọ̀ owó orí látìgbà tí èèyàn ti wà? Ẹ mọ̀ pé a sọ̀rọ̀ personal economics lẹ́ẹ̀kan pé èèyàn lè ní èròǹgbà tiẹ̀ tá a bá ti bí ọmọ sáyé ó ti bẹ̀rẹ̀ sí ní gbélé ayé ṣùgbọ́n kò lè dálé ayé gbé torí àwọn èèyàn ló wà láyìíká ẹ̀. Tá a bá sọ pé owó orí, ẹ bá mi ṣàlàyé díẹ̀díẹ̀ nípa kí ni ìwúlò owó orí, kí là ń gbowó orí fún? Ibo ni Okay. owó orí ti wọ̀? Ibo ni So economics? so mi ò fẹ́ sọ̀rọ̀ nípa because Austrian economics lèmi mi ò fẹ́ go deep jù because mo fẹ́ káwọn èèyàn wa kún understand dáadáa. So owó orí jẹ́ nǹkan tí owó tí ìjọba máa ń gbà wọ́n máa ń pè ní compulsory levy Dandan compulsory owó lówó. dandan àwọn èèyàn máa ń pè dandan lówó orí because tó bá san o lè lọ sí jail o lè lọ sí ẹ̀wọ̀n. Now ibo ni owó orí ti wá? Owó orí ni pé ìjọba fẹ́ ṣe nǹkan ìjà fún ìjọba lówó. So olúkálukú dẹ̀ gbọ́dọ̀ béèrè pé ìgbà wo ni ìwọ àti ìjọba jọ sáìn pé wá ṣe nǹkan gan fún mi kátètò tó sọ̀rọ̀ pé owó orí. Ìgbà wo ni ìwọ àti ìjọba jọ sáìn pé wá ṣe nǹkan fún mi débi pé owó ẹ̀ ó wá máa lọ sí. So mo rò pé yẹ kí question yẹn yẹ kí ó jẹ́ question tí olúkálukú máa béèrè fúnra rẹ̀. Now owó orí olúkálukú ló ní belief pé owó orí ṣe kókó. Personally mi belief pé owó orí ṣe kókó. Kí ló ṣe rí bẹ́ẹ̀? Torí mo believe pé owó orí ti dé torí mo gbàgbọ́ pé àwa èèyàn àti lajú dé ibi tí a lè sọ pé mo fẹ́ ṣe nǹkan ní mo fẹ́ ṣe nǹkan ní voluntarily. Bó ṣe wù mí. Bó ṣe wù mí. Owó orí nìsín kò ń ṣe bó ṣe wù mí. Òun ló fi jẹ́ pé ẹ̀wọ̀n wà fún. Téèyàn bá ṣe iṣẹ́ kò ní sanwó orí, kò sí ẹ̀wọ̀n fún tí ò bá ṣe iṣẹ́. But téèyàn bá ṣe iṣẹ́ owó orí ni pé ó ṣe iṣẹ́ o mú owó ẹ̀ wá. Téèyàn bá ṣe iṣẹ́ wọn ò ní gba owó lọ́wọ́ ẹ̀. So owó orí dẹ̀ nìyí ó gbà kúrò lára owó wa owó tó yẹ kó fi ra nǹkan míì òun lowó orí yẹn. Owó orí ọ̀hún gbogbo wa ló dẹ̀ mọ̀ bó ṣe máa ń lọ ẹ má jà sọ̀rọ̀ lọ nìyẹn. So ẹ bèrè next question. Èyí tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ ni pé àwọn tó ń gbowó orí ó ní tí wọ́n fi ń ṣe. Ẹ sọ̀rọ̀ nípa Austrian economics ní ìsìn. Ìdàkejì làwọn Keynesian economics. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ tó ní ṣe gbowó orí yìí mo fẹ́ kẹ́ mẹ́nu bà. Àwọn tó ń gbowó orí ó ní tí wọ́n fi ń ṣe. Kì í ṣe pé wọ́n kàn ń gbà lásán. Mo wá fẹ́ béèrè pé kò lẹ́tọ̀ọ́ kí wọ́n gbà níwọ̀n ìgbà tá a ti mọ̀ pé ó ní nǹkan tó fẹ́ fi ṣe. Ṣó ṣe pàtàkì pé kí wọ́n ládéhùn pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan kí wọ́n tó lè gbowó orí lọ́wọ́ ẹ̀? Ṣé rí ìjọba ò lè ní àdéhùn pẹ̀lú gbogbo èèyàn tó lè gba owó orí lọ́wọ́ ẹ̀ ni wọ́n fi ń pè nǹkan ní social contract. Social contract yẹn kò sẹ́yìn gbà àkọ́kọ́ tèmi àti ẹ̀yin jọ sign yẹn. So àdẹ̀jọ jókòó jọ sign yẹn but mo fi sọ pé democracy kò lè ṣiṣẹ́ nígbà téèyàn bá ti ju
ó ní research yẹn fi sọ pé democracy ò lè ṣe téèyàn bá ti ju 200 lọ because paperwork paper èèyàn mélòó ló fẹ́ gbégbèsè èèyàn mélòó ni ó báwo mo yẹ fẹ́ sọ. ẹ sọ ní Gẹ̀ẹ́sì. Okay. Researchers they realized that democracy cannot work in a multicultural setting, and a populous setting because the administration will just be too big, the paperwork will just be too big, and decision making will be too slow. So Okay. bó ṣe jẹ́ nìyẹn. So owó orí gangan ìjọba máa fi ń ṣe bùkátà pé wọ́n fẹ́ kọ́ títì, wọ́n fẹ́ ṣe public work, nǹkan tí gbogbo wa máa jàǹfààní ẹ̀. But owó orí yìí àwọn títì àwọn nǹkan yìí wọ̀nyí wọ́n lè wà láì ṣe pé ìjọba gangan ló sanwó ẹ̀. Because àwọn kìíní yìí private company ló ní wọ́n. Private company ló ní títì ló ń ṣe títì. Ìjọba kàn ní títì ni private company ló wá bá wọn ló ń da ọ̀dà. Èmi àti yín private human being ni wá individual. Ìjọba ló máa gba owó on behalf wa, wọ́n máa gba owó jọ as tax, wọ́n máa san fún àwọn company yìí. Nǹkan tí Austrian ń sọ ni pé kólúkálukú o títì tó bá wà láàrin ọ̀nà ẹ̀ tó bá yẹ pé àárín àdúgbò sádùúgbò lólúkálukú jọ jókòó ẹ ti jọ mú representative pé àdúgbò yìí láti Ìwó Road sí gate àdúgbò 10 ló wà ńbẹ̀. Olúkálukú àdúgbò ẹ lọ mú representative wá ọ̀nà yìí a fẹ́ ṣe now olúkálukú àdúgbò ẹ lọ mú representative wá so àdúgbò 10 yóò ní representative 10 pẹ̀lú títì wọ́n ṣe meeting pẹ̀lú àwọn tó fẹ́ ṣe títì. Kò ní ìdí pé wọ́n ń dáwó gan torí pé. bóun ló kún ṣe máa jáde bóun wọn ti máa rówó. torí pé títì àwọn tó fẹ́ da ọ̀dà torí pé àwọn náà ò ṣe lọ́fẹ̀ẹ́. ṣé tó bá kọ́ títì tán ṣé títì ò ní need maintenance àwọn wo ni ó mọ̀ gbà tọ́dà bá bàjẹ́ ṣé mọ́tò rẹ ṣé o fẹ́ jẹ́ kí ó mọ̀ gun orí ọ̀dà tí ò dá mọ́. Ibi táwọn problem ibi tí ọ̀nà Nàìjíríà sí òkìkí ń dà nìyẹn tíjọba bá ti gba owó orí tán. Ẹ má bínú àwọn ará àdúgbò mi ń jà. ṣé ẹ ká fún yín ìlú 5. inú ẹja máa sọ̀rọ̀ tiwa lọ. So owó orí yìí tó máa fi ṣe títì ẹ má bínú wọ́n distract mi díẹ̀. táwọn aráàlú wọn bá ti lọ wá kọ̀ǹgílá tó máa bá wọn ṣọ̀nà wọn. tó máa bá wọn ṣe ọ̀nà tọ́jọ́ wọn ò ní nídìí àti dáwó gan fúnra wọn ni wọ́n fi owó ṣe torí pé kí ni wọ́n fẹ́ maintain yẹn wọ́n fẹ́ gbé advertisement síbẹ̀ wọ́n fẹ́ gba àwọn ọmọ wa ṣiṣẹ́ àwọn ọmọ wa tó máa gbá ilẹ̀ bẹ̀ owó gidi náà rẹ̀ máa san fún wọn àwọn ọmọ wa tó máa ṣe tó máa fi báwọn company ṣe post advertisement sójú títì. Now the only thing tọkàn fẹ́ ni pé ṣe fẹ́ jẹ́ ká bá yín ṣe ọ̀nà yìí iye quality tó máa jẹ́ nì iye kìíní nì. Now ẹni tó bá fẹ́ gbé bóyá wọ́n fẹ́ gbé tipa kọjá lórí ọ̀nà yìí iye tí yóò mọ̀ san ní ẹ̀ bá fẹ́ gbé tipa wọnú ilé àdúgbò yín ẹ̀ ń kọ́lé lọ́wọ́ ẹ̀ wá fẹ́ gbé tipa wọlé yóò sanwó o
torí pé ó lágbára heavy duty ni. òun ó fẹ́ lo títì ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ń ṣe káràkátà tí wọ́n ń ṣe kabúkabú lórí títì yẹn taxi drivers so wọ́n máa ní park designated parks wọ́n máa lè ní park wọ́n dẹ̀ tún máa sanwó fáwọn àwọn tó ní títì so bí àwọn ìlú ṣe máa ń bá àwọn ìlú tó ti gòkè àgbà bọ́n ṣe máa ń ṣe nìyẹn. ok ẹ jẹ́ kí a tún gbà báyìí ẹ sọ̀rọ̀ nípa ọ̀nà mo fẹ́ ká fi nàìjíríà ṣe àpẹẹrẹ torí lọ́wọ́lọ́wọ́ ìjọba ṣe ọ̀nà gbogbo ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè ni mo mọ̀ pé wọ́n ń ṣọ̀nà kan láti bí lọ sí wọ́n ṣáà ń gbìyànjú wọ́n ṣùgbọ́n kílẹ̀ bí wọ́n ṣe ń ṣọ̀nà yìí àwọn ọ̀nà míì wà tí apá àgbà ò tí ká tí ó tógún ọdún ó tọ́dún mẹ́wàá táwọn èèyàn ti ń sọ pé ẹ dọ́dọ̀ wa ṣùgbọ́n tíjọba ò débẹ̀ kí la máa sọ̀rọ̀ sí lórí ìyẹn pé owó tíjọba rí gbà ní owó orí náà ni wọ́n fi ń ṣọ̀nà ṣùgbọ́n kò tó etí ẹ̀ ń sọ yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ ló gbà pé bíjọba ṣe ń ṣe ẹ̀jẹ̀ kan máa bá lọ tán bá rówó sí wọn lè ṣe gbogbo ẹ̀. ẹjọ́ ìwà làwọn fẹ́ ṣe yẹn dà ẹjọ́ ìwà làwọn fẹ́ ṣe yẹn dà àwọn nǹkan kan wà tó yẹ pé ó yẹ ká ti gbàgbé pa ní pọ́blẹ̀mù ẹ̀ bíi electricity bí ọ̀nà bíi major roads àwọn ọ̀nà ẹwà dúró ọdún tí wọ́n fi ṣe Lagos Ìbàdàn express route over 20 years tó bá jẹ́ pé company kan ló ní tó dẹ̀ máa ṣe mọ̀ pé advertisement owó ńlá ni tọ́ mọ iye táwọn máa make lọ́wọ́ àwọn beverage companies àwọn torí wọ́n máa ṣe advertisement gàdàgbà so wọ́n dẹ̀ máa tètè parí ọ̀nà yẹn so ìyàtọ̀ wà nínú pé a fẹ́ break nǹkan down sí pé individual pé kí àdúgbò kí wọ́n máa deal pẹ̀lú àwọn nǹkan fúnra wọn àbí kí individual kó máa deal pẹ̀lú àwọn nǹkan kan fúnra wọn. ẹ jẹ́ kí n tún gbà báyìí ká sọ pé àwa fẹ́ máa lo ìlànà tí káwọn aládùúgbò kan máa ṣọ̀nà wọn fúnra wọn ṣé kò wà ní pọ̀ jù bó la ṣe fẹ́ mọ ọ̀nà tí ẹ mọ̀ bó la ṣe máa wọ̀n ṣáwọn ará gbogbo àdúgbò kan tó bá wà ní ojú ọ̀nà kan àbí gbogbo òlú ló máa jókòó tí kábíyèsí wọn á ní kọ̀ǹgílá kan báyìí ní ká gbogbo ọ̀nà ìlú wa fún àbó ní ó ní bí wọ́n ṣe máa gé báwo la ṣe máa ṣe tì torí bá a ṣe ń sọ báyìí sí ni ó túmọ̀ sí pé àwọn oníṣọ̀nà máa wá pọ̀ káàkiri wọ́n ṣe ń ṣọ̀nà àdúgbò yìí àbálẹ̀ rí iléeṣẹ́ kan tó máa ní àdéhùn bí ọ̀nà mẹ́wàá káàkiri tó dẹ̀ máa ṣe owó ẹ̀ tó bá lè gba àwọn èèyàn síṣẹ́. ẹ̀ ń fojú kéré àwọn iléeṣẹ́ yìí ìdí tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n fi pọ̀ ní Nàìjíríà ni pé àti ṣe ọ̀nà ò lè àti ṣe ọ̀nà ẹ má bínú bó àti ṣe ọ̀nà kò ń ṣe rocket science paving roads àwọn òyìnbó ti ń ṣe ọ̀nà láti kinní kan BC wọ́n ti ń ṣe ọ̀nà àti wá ọgbọ́n ẹ̀ tiẹ̀ tí wá modern débi pé èèyàn lè wò ó ní online kó dẹ̀ dá company ẹ̀ lẹ̀. The only problem ni pé àwọn raw materials ẹ̀ bó ló ti fẹ́ rí so ó ní ẹ̀kọ́ economics ló fi wọnú ara wọn àwọn raw materials ní ìsinyìí bó ló ti fẹ́ rí èèyàn bá fẹ́ dá company lẹ̀ pé ó fẹ́ ṣe ọ̀nà bó ló ti fẹ́ rí àwọn raw materials ẹ̀ ó dẹ̀ wà lórílẹ̀‐èdè yìí because but a ti fi òfin a ti fi dèrà wa mọ́lẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn kò ṣe pé olúkálukú àmọye àwọn èèyàn ń ṣe ọ̀nà wọn fúnra wọn lamẹ́ríkà fúnra rẹ̀ tó lọ ra material tó dẹ̀ ṣe level tó bá wù ọ́ dé ní òkè lórílẹ̀‐èdè gan mo ti rí
ní àkóbọ̀ nìbàdàn ilé kan nínú compound ilé yẹn ọ̀dà kínní ọ̀dà asphalt àbí kí wọ́n ti máa ń pè tó máa ń dà sójú títì yẹn òun ló dà sínú compound gangan. kò apá ń ṣe ẹ̀ka. pé kínní yẹn lè òfin la fi dira wa. ẹjẹ́ á tún sún síwájú òfin tàbí dira wa yìí ó dàbí pé ní nàìjíríà gbogbo ibi la ti máa pàdé ẹ̀ òfin má ṣù má tọ̀ má gbégbá fún má lọ má bọ̀. ẹjẹ́ á sọ̀rọ̀ nípa kí ni ìròrí àwọn tó kọ àwọn òfin wa kí la lè sọ pé wọ́n ń rò nínú akitiyan wọn bóyá torí pé wọ́n nífẹ̀ẹ́ ni ò torí wọn ò fẹ́ káwọn kan ta fẹ́lẹ́fẹ́lẹ́ ni wọn ò fẹ́ kí nǹkan dàrú ò ẹ mọ̀ wọ́n máa sọ pé law and order bóyá yẹn náà fi gbófin kalẹ̀ ẹ bá mi ṣàlàyé yẹn kí ẹ ṣàlàyé ẹ wọnú kò lè jọra wọn ẹ kọ́kọ́ yanjú eléyìí kí n tó mú ọ̀rọ̀ ilẹ̀. ẹ rí òfin ní nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ òfin nàìjíríà ẹ̀ta inú la fi ṣe wọ́n. òfin ẹ̀ta inú envy. ẹ rí ilẹ̀ rí tẹ fi. òfin for example èyí tá à ń sọ pé òfin ó de bí èèyàn ṣe lè dá business sílẹ̀ nísìn. òfin ní nàìjíríà ni pé èèyàn kankan ò lè ṣe ọ̀nà ìjọba ò lè ṣe òjò níjọba ló lọ́nà. òfin nìyẹn. so material ìjọba nígbà tó fi dẹ̀ ti de nǹkan material àti dá business ẹ̀ lẹ̀ kò lè sí. asphalt tó bá tiẹ̀ máa wà gan ó máa wọ́n torí ó lè jẹ́ black market àwọn tó dẹ̀ máa lè fẹ́ tà gan wọ́n máa pẹ́ kí ló fẹ́ fi ṣe kinní kan so àwọn nǹkan tó máa ń ti irú nǹkan bẹ́ẹ̀ yẹn yọ nìyẹn. so òfin ó ká ọwọ́ oríkálukú pọ̀. torí pé tọ́wọ́ bá tẹ̀yàn wọ́n máa sọ sí gàdí. ẹjẹ́ àṣìṣe torí pé tàbá ní ká máa lọ jìnnà pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí àní kó ń béèrè ní ilẹ̀ ṣe pàtàkì torí pé ó dàbí pé ilẹ̀ gangan ní ọ̀rọ̀ ta ló nílẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé. olúwa ló nílẹ̀. ta ni ọlọ́run jogún ilẹ̀ fún báwo ni wọ́n ṣe ń sọ pé ìlú kan báyìí ilẹ̀ yín rèé àwọn ìdílé tó nílẹ̀ káàkiri àwọn ìlú tó wà bí èkó bí ìkòròdú lọ ẹ̀pẹ́ àwọn ìlú tó ní ilẹ̀ tí wọ́n ń tà bóò ni wọ́n ṣe dá àwọn nǹkan tí mò ń béèrè ẹ lè má lè dáhùn òrì torí púpọ̀ ṣàn pọ̀ ń bẹ̀ bó la ṣe mọ̀lẹ́bí tó nílẹ̀ tó pọ̀ tó bẹ́ẹ̀ ayé àtijọ́ láwọn ìlú kan wá ní wọ́n kàn sọ̀kò ni àwọn ilẹ̀ tó wà ìgbà èèyàn máa rìnrìn àjò ọkàn máa wulẹ̀ lọ ṣúà látọ̀wọ̀dà àkókò nípínlẹ̀ Ondo bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe rí káàkiri ta ló nílẹ̀ ní Nàìjíríà kí la lè filẹ̀ ṣe kí ni ọ̀nà tí òfin ìjọba tí ó fi ń mú ìdádúró bá ọrọ̀ ajé nítorí ọ̀rọ̀ ilẹ̀. Okay, so generally ma discuss land àwọn ilé ìtẹ̀sí Nàìjíríà. Okay, so land ma fẹ́ sọ pé land ni probably the most important factor of production. So another planning mẹ́rin land, capital, labour and entrepreneur. So land orí ẹ̀ ní gbogbo other things tí máa ń take part. Orí land lẹ ti máa perform labour, orí land lẹ ti máa ṣe business entrepreneur, orí land lẹ ti máa orí land ní gbogbo everything lẹ ti máa ń ṣẹlẹ̀. So land wà àti pé Ọlọ́run ò ṣe land mọ́ land wà limited. A lè bí ọmọ púpọ̀ a lè economy wa bá dá a lè bí ọmọ púpọ̀ tó bá rọ̀ wá lọ́rùn tí entrepreneur àwọn ọmọ yẹn náà a lè ní business púpọ̀ tó bá rọ̀ wá lọ́rùn o land a lè ní púpọ̀ mọ́ iye tọ́lọ́run ti ṣe náà ló máa wà. So
land ó wà very very critical èèyàn dẹ̀ gbọ́dọ̀ understand it mo yẹ sọ orí ẹ̀ ní gbogbo economic activity orí ẹ̀ ló ti ń láti máa ń ṣe so ẹni ta ló ní ilẹ̀ ní nàìjíríà ìjọba ló ní ilẹ̀ ní nàìjíríà gbogbo wa ló yẹ ká ní pé ìjọba ló ní ilẹ̀ a kàn ń tanra wa ni pé mo nílẹ̀ kan níbí báyìí mo nílẹ̀ kan níbí báyìí gbogbo wa à ń tanra wa ni because ilẹ̀ certificate of ownership kọ́ la gbà certificate of occupancy ń la gbà ó dẹ̀ rẹ̀ wípé 99 years àbí 100 years ṣáà ni so ìyàtọ̀ wà kódà téèyàn bá ra ilẹ̀ ìjọba ó gbọ́dọ̀ mọ̀ sí kò lè sọ pé mo kàn bí ríra àbúrò mi talẹ̀ fún mi àbúrò rẹ̀ talẹ̀ fún ọ níbo ìjọba gbọ́dọ̀ mọ̀ sí ìjọba gbọ́dọ̀ mọ̀ sí ó wà nínú òfin the Land Use Act of 1976 so àwọn kìíní yìí ó wà very very important so bí ìjọba ló ní ilẹ̀ àwọn ilẹ̀ ẹ sọ pé okay family house pé kíní kan yẹn àwọn ilẹ̀ yìí kò ṣe pé àwọn èèyàn kọ̀ọ̀kan déédéé débẹ̀ wọ́n kàn déédéé sọ pé àwọn làwọn ní nǹkan kan ti ṣẹlẹ̀ ní street tó fi jẹ́ pé àwọn náà ní tẹ́ bá bí wọ́n wá rí now ilẹ̀ tó wà lọ́wọ́ ìjọba àwọn ilẹ̀ pọ̀ lọ́wọ́ ìjọba ilẹ̀ tó wà lọ́wọ́ ìjọba kí ìjọba bá lè release ẹ̀ díẹ̀ sílẹ̀ fáwọn èèyàn á jẹ́ economic importance now ìdí tí Nigerians tí wọ́n fi lè fi ilẹ̀ ṣe nǹkan kan ni wípé number one resources tó wà lórí nínú ilẹ̀ ìjọba ló ní ilẹ̀ ọ̀hún gangan ìjọba ló ní so wọn ló fi jẹ́ pé títì ìjọba ló ní. so kí ni yẹn wọnú ara wọn ni. lábẹ́ òfin pé ìjọba ló ní gbogbo ilẹ̀ gbogbo tó bá jọ mọ́ ọ̀nà lórí ilẹ̀ ìjọba náà ló ní gbogbo tó bá wà lábẹ́ nínú òkun ìjọba náà ló ní. bẹ́ẹ̀ ni ìjọba náà ló ní wọn ló fi jẹ́ pé tó máa rí epo rọ̀bì ní àdúgbò kan báyìí gbogbo àdúgbò yẹn ò lọ torí epo rọ̀bì yẹn ìjọba ló ní ó dẹ̀ lè ba ìgbé ayé wọn jẹ́. láàrin ìṣẹ́jú kan báyìí ní ìsìn Austrian school tẹ̀sọ̀rọ̀ nípa ìlànà tá a lè pè ní prosperity economics báwo ni ọ̀rọ̀ ilẹ̀ ń tí ń bẹ lábẹ́ ilẹ̀ àti omi lóríṣiríṣi báwo ni wọ́n ṣe ń ṣe àyànnàná àbí àgbékalẹ̀ tí wọ́n dẹ̀ fi ń kó fáráàlú tá a fi ń mọ̀ pé ṣé ọwọ́ ìjọba ló wà ní o àbára kí ni ìlànà tí Austrian school tí wọ́n fi wo ilẹ̀ omi àtàwọn nǹkan tó wà lábẹ́ ilẹ̀. Okay, so ní Austrian school I believe in nǹkan kan pé láìsí kinní yẹn orílẹ̀-èdè ò lè tẹ̀síwájú kò sí bá a ṣe fẹ́ ṣe kò sọgbọ́n tó ń rí dá sí so kinní yẹn ni wọ́n pè ní private property rights ni pé okay o ní nǹkan rẹ nǹkan mi rèé nǹkan olúkálukú ní nǹkan wọn kò ṣe pé mi àti yín ò lè jọ ní nǹkan papọ̀ a lè jọ ní nǹkan papọ̀ bò mutual understanding now tí gbogbo bá sọ pé a jọ ní nǹkan papọ̀ gbogbo èèyàn tó wà nílùú pé wọ́n jọ ní nǹkan ìgbà wo lèmi àti yín jọ ní understanding yẹn ìjọba gbogbo wa la níjọba àbí ìjọba ló wà ní ilẹ̀ ìgbà wo ni gbogbo àjọ gbàgbọ́ ní understanding láti jọ ní ilẹ̀ tí ìjọba ń sọ pé àwọn jọ ní so àwọn question wọn wà fún mi. ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà tì. bẹ́ẹ̀ ni so àwọn kìíní yẹn semantics ni wọ́n so ilẹ̀ olúkálukú ló yẹ kó ní ilẹ̀ because tó bá ní ilẹ̀ ó lè develop ilẹ̀ rẹ dé level tó lè fẹ́ ṣe dé so ilẹ̀ ó wà very very important sí economics because tó bá ní ilẹ̀ rẹ nǹkan tó bá wù ọ́ ló lè fi ṣe tó bá rí epo tó bá dẹ̀ rí epo ń bẹ̀ epo yẹn kì í ṣe ti ẹnìkan ti àti fámìlì rẹ níbọ̀ rẹ náà rí epo kò ṣe pé ẹ̀yin nìkan lẹ́wàjọ sórí èrè níbọ̀ rẹ náà rí epo but ìjọba àwọn tó wà ní ipò ìjọba nìkan náà ni wọ́n celebrate
àwọn tó bá ní ilẹ̀ wọ́n fún wọn lówó táǹṣó wọn lọ́ máa gbébò mi so ìyàtọ̀ tó wà ń mo fẹ́ bẹ̀rẹ̀. sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa ilégbèé kí n tó sọ̀rọ̀ nípa ilégbèé ọ̀rọ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ pé ilẹ̀ tó bá rà tó bá jẹ́ ti mọ̀lẹ́bí ẹ tẹ́ bá rí epo ńbẹ̀ tìyín ni tẹ́ bá rí bauxite ẹ rí góòlù ńbẹ̀ tìyín ni àwọn èèyàn tí wọ́n wà ní ilé skul òdì kejì nínú economics wọn gbàgbọ́ pé gbogbo nǹkan tó bá wà nílé ayé ó yẹ kí a máa pín dọ́gbandọ́gba fún gbogbo èèyàn àwọn kan gbà pé wọ́n nílò ẹnìkan bíi olórí tí ó máa darí bí eléyìí bá ṣe ń lọ iléeṣẹ́ tó bá jẹ́ tìjọba ni kó máa ṣàkóso gbogbo nǹkan kí wọ́n dẹ̀ máa pín àwọn kan tiẹ̀ tún gbàgbọ́ pé aráàlú ló yẹ kó ní gbogbo nǹkan kán jọ ní papọ̀ kó má jẹ́ pé nìkan ni ó máa lówó tí ó máa fi máa jẹ gàba lórí àwọn èèyàn tó kù. Èyí tí mo fẹ́ béèrè gangan ni wípé ọ̀rọ̀ ilẹ̀ tí a bá sọ pé ká ṣe bí ìlànà Austrian school yìí tàbá ní kíjọba kó má jẹ́ pé ìjọba ló máa ní gbogbo ilẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn ní lákọ̀ọ́kọ́ àwọn ilẹ̀ tí a lè pè ní unallocated tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ ìjọba ló ní àwọn ilẹ̀ míì máa wà tó jẹ́ pé kò tíì sẹ́ni tó ó kàn ṣáà wà ńlẹ̀ ni wọn tí wá yẹ̀wò kò tí mọ̀lẹ́bí tó wá bóyá mọ̀lẹ́bí tí wọ́n tiẹ̀ kọ́kọ́ fún gan ní 1960s bóyá mọ̀lẹ́bí yẹn ò padà wá bẹ̀ mọ́ irú àwọn ilẹ̀ bẹ́ẹ̀ yẹn bó la ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní pín tí mo wá sọ ni pé àwọn èèyàn kan ní kò lè ṣeé ṣe torí pé á wá ti di pé ìjọba àpapọ̀ nìkan kọ́ ló ń fúnyàn láṣẹ láti lólẹ̀ ìjọba ìpínlẹ̀ náà ṣe ìjọba ìbílẹ̀ tá a bá rí olórí ẹbí kan àwọn ní á ti pọ̀ jù á dẹ̀ máa fa gbọ́nmi sí omi ò tó. Okay. So tó má fẹ́ nǹkan tí ó wulẹ̀ dá land use act tá à ń lò lórí ilẹ̀ yìí lẹ̀ excuse tí wọ́n lò náà ni gbọ́nmi sí omi ò tó ṣùgbọ́n ẹ jẹ́ kí n clear báyìí. ṣe rí ní ọ̀rọ̀ pé pínpín ilẹ̀ ó jẹ́ nǹkan tó yẹ pé most àwọn èèyàn wọn really fẹ́ address ṣe rí ní ọ̀rọ̀ ilẹ̀ àdúgbò ló mọ ẹni tó ní ilẹ̀ àdúgbò máa ń sábà mọ ẹni tó ní ilẹ̀ ẹni yìí òun ni àkọ́kọ́ mọ̀ now ilẹ̀ tó wà lọ́wọ́ ìjọba àdúgbò náà ni wọ́n máa ń ló yẹ kí wọ́n fún because àdúgbò kan ni àwọn ilẹ̀ yẹn wà àwọn ilẹ̀ kan wà láàrin àwọn state tó yẹ pé mi ò bóyá ìjọba ló ní wọn láàrin state tó yẹ pé kò ń ṣe pé pé ó wà láàrin àwọn àdúgbò kọ̀ọ̀kan irú àwọn ilẹ̀ yẹn tó yẹ pé kò yẹ pé ìjọba kò ṣe pé èèyàn ló ní wọn ìjọba gangan ló ní wọn irú àwọn ilẹ̀ yẹn wọ́n máa tà á fún private company ni wọ́n máa tà fún private company bẹ́ẹ̀ ni. ta ló máa tà ẹ mọ̀ pé a gbọ́dọ̀ kọ́kọ́ mọ ẹni tó ní ṣèjọba lè àwọn ilẹ̀ tíjọba ní ni mò ń sọ yìí o. ok. pé kì í tẹ̀ pé wọ́n kàn máa pín wọ́n máa tà á nì because ó gbọ́dọ̀ wà fair wọ́n máa tà á nì wọ́n máa tà fún private companies or private individuals. àmọ́ pé ilẹ̀ yìí ọwọ́ ìjọba ló ti ra but now ìjọba òwòdì bí US government ṣe jọ̀wọ́ ilẹ̀ àwọn ilẹ̀ wọn nìyẹn. tàbá wá sọ pé a ta gbogbo ilẹ̀ yẹn nǹkan tó wá sórí mi báyìí ni pé àwọn ilẹ̀ kan wà tá a sì mọ àǹfààní tó wà ńbẹ̀ bó jẹ́ oko lẹni tó bá rà á fi dá arére ńbẹ̀
bóyá tó bá tún ṣe ìwakùsà ń bẹ̀ á rí nǹkan tó jẹ́ nǹkan iyebíye á bá ń bẹ̀ á dẹ̀ túnbọ̀ ìyẹn á túnbọ̀ jẹ́ kí ọjà kó pọ̀ láàrin orílẹ̀-èdè wa èyí tó bá pọ̀ jù ń bẹ̀ á tún tà lọ sókè òkun. Ṣé bẹ́ẹ̀ lórí, ṣé ó túmọ̀ sí pé ká sọ pé gbogbo ilẹ̀ pátápátá tó bá wà níjọba tà, kí làwọn nǹkan tó máa tẹ̀lé? Ilé, àwọn èèyàn aráyè kọ́lé, aráyè bẹ́ẹ̀ni ilé ṣoríṣiríṣi. pọ̀ sí, ilé máa pọ̀ sí, ilẹ̀ gangan á pọ̀ sí because ilẹ̀ ìjọba wọn ń ṣe nǹkan kan ń bẹ̀. Ṣé rí àwọn èèyàn kan máa sọ pé kò ní sí forest yóò wà. Forest yóò wà. Nǹkan tó kàn jẹ́ ni pé orílẹ̀-èdè wa tóbi, forest fẹ́ pọ̀ ju ibi tá à ń gbé gan lọ. Tẹ́ bá lọ láàrin state méjì ẹ máa rí i pé ilẹ̀ ló pọ̀ tó báyìí kò dẹ̀ séèyàn bẹ́ẹ̀. As a matter of fact àwọn village wa wọ́n kéré láàrin àwọn bush yìí. So I need láti utilize ilẹ̀ tọ́lọ́run fún wa àti ìlú. Mo rí data kan sọ pé bóyá 30% láti ìlú 30% ilẹ̀ láti ìlú. So I really need láti lò. Mo fẹ́ ká tètè máa kó gbogbo ẹ̀ papọ̀ ní ìsìn. Ìbéèrè tó kù ju bíi 4 lọ. Ilé táwọn èèyàn kọ́ tó ń gbé, kí lè rògbà yín lórí ẹ̀? Báwo ni ká ṣe kọ́lé? Ẹ mọ̀ àwọn kan gbàgbọ́ pé ká kọ́ kó pọ̀ kí gbogbo wa jọ máa gbé bẹ́ẹ̀ torí pé bákan náà a gbọ́dọ̀ jura wa lọ, èyí tí wọ́n ń pè ní socialism. Àwọn ẹlòmíì tún gbàgbọ́ pé ẹja kọ́lé àràmọ̀ǹdà lóríṣiríṣi torí pé bó ṣe wù kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Báwo la ṣe máa pàápàá jùlọ ní Nàìjíríà tí owó ilé wa wọ́n gógó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, kí ni ìlànà tó yẹ ká tẹ̀lé lédè kúkúrú láti dájú pé nǹkan tó yẹ kó wọlé wọn méjì ní number 1 inflation, ọ̀rọ̀ owó pọ̀ ju ilé tó wà lọ. Àwọn èèyàn ò dẹ̀ kọ́lé. So tí ìjọba bá kọ́ ilé nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyí. Resources ara àwọn resources tó àwọn èèyàn tó yẹ káwọn èèyàn tó tún fi kọ́ ilé ìjọba fi máa kọ́ subsidized house fún àwọn òṣìṣẹ́ wọn. Now irú effect yẹn kò ń dá lórí economy because homelessness ni àwọn òṣìṣẹ́ ìjọba nìkan ni ó ní ilé. Now but tí individual mi àti yín bá gba ilẹ̀ yìí tá dẹ̀ kọ́ ilé lórí ẹ̀. Now èmi àti yín a máa ṣe competition pé ilé yín ni ilé tèmi ni. Táwọn èèyàn náà dẹ̀ kọ́lé so olúkálukú máa ní option lé. Nǹkan tí yàtọ̀ fi wà nìyẹn pé ìjọba ń kọ́lé àti pé èmi náà ń kọ́lé àti pé gbogbo wa ń kọ́lé. Tí ìjọba bá kọ́lé oríṣi ilé ẹyọ kan náà ní design kan onígbọ̀ọ́rọ̀ gudu tó olúkálukú wà pọ̀. Láti pé Ọlọ́run ò dẹ̀ fún wa ńlẹ̀ Ọlọ́run fún wa ńlẹ̀. Now tèmi bá kọ́ ilé bóyá 4 flats ni èèyàn 4 péré serene wà, civilization wà, ìrẹ́pọ̀ wà. But tí wọ́n bá kọ́lé gbúrú téèyàn bíi 100 wà ńbẹ̀ ìjà ó wà, olè ó wà, ọmọ burúkú ó wà, àrífín ó wà. So ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn. Now ẹ tún jẹ́ ń béèrè next one ìyẹn ti lọ bẹ́ẹ̀. Ẹ já sọ nípa ààbò. Àwọn Yorùbá máa ń sọ pé ààbò ara ẹni lààbò ìlú. Mo dẹ̀ mọ̀ pé lára ìlànà tí àwùjọ tẹ́ wà tá à ń pè ní Austrian school tó dẹ̀ tún jẹ́ pé wọ́n ń fọn rere prosperity economics pé ètò káràkátà ètò ń jẹ́ kí ọrọ̀ ó pọ̀ dáadáa. Ẹ gbàgbọ́ pé ó yẹ kí kálukú ó lè máa dáàbò bo ara ẹ̀ yálà nípa ọ̀bẹ àbí ìbọn àbí nǹkan míì tó fi jẹ́ pé ẹni tó bá ń gbìyànjú láti ṣàtakò sí mi mo gbọ́dọ̀ ní agbára láti lè dáàbò bo ara mi kí n protect ara mi
àbí kí n ṣàtakò sẹ́ni tí mo ti rí pé ó fẹ́ ṣàtakò sí mi, ju pé kí n máa wá kí n dúró de ìjọba. Lédè kúkúrú, ìjọba ni wọ́n ń ṣàkóso ètò ààbò lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n Austrian school ń béèrè pé kí oníkálukú ó máa ṣààbò ara wọn. Ṣé eléyìí ò ní béwu dé? Ṣé rí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ṣe mistake pé ewu ló máa ń ti irú nǹkan báyìí jáde. Ṣé rí, ewu wulẹ̀ wà ní ìgboro because ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn wọ́n ní access sí ìbọn already, wọ́n ní access sí ohun ìjà olóró already. Tọ́ọ̀gì ní àìmọye ìjà tó ti ṣẹlẹ̀ ní Ìwó Road nìbàdàn tẹ́ pé different guns, oríṣiríṣi ìbọn ló ń gbé jáde. So àwọn èèyàn burúkú yìí wọ́n wulẹ̀ ní ìbọn already. Àwọn èèyàn gidi òun là ń bẹ Ọlọ́run. Nǹkan first point tí mo fẹ́ kọ́ make nìyẹn. Another thing ni pé orílẹ̀-èdè tí ìbọn bá wà, àwọn èèyàn máa ń respect ara wọn. A kàn máa ń sọ pé àwọn òyìnbó bóyá wọ́n gọ̀ pé kìíní kan, kì í ṣe pé wọ́n gọ̀ o. Gun ìbọn tólúkálukú bẹ̀rù torí pé ó mọ̀ pé tó bá lọ ṣe wíriwìri dọ́dọ̀ ilé, tó bá ti wọ́ọ̀nù ẹlẹ́ẹ̀mejì ó lè fún ẹ níbọn lẹ́sẹ̀. So torí pé olúkálukú ní consciousness yẹn pé ẹni yìí lè carry o, ẹni lè carry, mẹ́jẹ̀ ń ta fèlèfèlè dọ́dọ̀ ẹ̀. Another advantage tí ìbọn tí personal kìíní nìyẹn. Kó tó sọ pé òpè ọlọ́pàá ó yẹ nǹkan ta fèlèfèlè dọ́dọ̀ ẹ̀, ó ti ṣe ọ́ ní jàǹbá. Bí ìyàtọ̀ tó wà ní àárín Austrian idea nípa self protection àti other schools ṣe believe nìyẹn. Tá a bá sọ̀rọ̀ nípa àdúgbò, bóyá àdúgbò ní vigilante tiwọn, yàtọ̀ sí pé kálukú, àbí a lè sọ pé bí Nàìjíríà ṣe rí, bóyá tó bá di ọjọ́ iwájú kẹ́nìkan ní ká jẹ́ káwọn aráàlú ní ìbọn kí wọ́n lè máa lò gbọ́n. Ṣó ṣeé ṣe kádùúgbò kan wò pé àmọ́ra wa ń bíbà ẹ̀, a dẹ̀ mọ àwọn tó ń kọjá, àwa ò nílò ìbọn torí pé ààbò wa dájú. Bóò ni gbogbo àárín yẹn yóò ṣe rí, àti pé ṣé kò wá ní di wípé àwọn kan yẹn wọ́n ó máa wá fi yẹn kóbọn pamọ́ tí á túbọ̀ jẹ́ kí àtakò àbí ìjà láàrin ìlú kan sí ìlú kejì kó túbọ̀ máa le sí, kó máa pa àwọn èèyàn sí. So tí n bá get question yẹn right, nǹkan tẹ́ ń béèrè ni pé tí gbogbo orílẹ̀-èdè kan bá ní ìlú, tádùúgbò kan bá sọ pé àwọn ò ní di ìbọn, tí gbogbo orílẹ̀-èdè bá dẹ̀ ní ìbọn, pé ṣé kò ní kó bá àdúgbò yẹn? Ṣé kò ní, mo kàn béèrè yẹn bẹ́ẹ̀ ni, kókó ìbéèrè gangan ni. Ó máa ṣe àkóbá fún wọn because ní ìsìn olúkálukú ti mọ̀ pé ibi tí mo lè lọ jalè ní, ibi tí mo lè lọ rape èèyàn ní pẹ̀lú ìbọn, torí tó bá threaten èèyàn pẹ̀lú ìbọn, kò sí nǹkan tí ò ní ṣe fún ẹ. O lè gba owó ẹ, o lè rape ẹ, o lè pa. So consciousness, wọ́n pe olè àwọn èèyàn burúkú, wọ́n pè wọ́n wà ní. Ìkejì tí mo béèrè ni pé tí gbogbo ìlú bá wá ní ìbọn, ṣé kò ní kò sí bí ò ṣe ní méwu lọ́wọ́, bó la ṣe máa ṣe tí ò ní wá di pé àwọn èèyàn kàn ń para wọn káàkiri. Ok, ẹ má jẹ́ gbà pé àwọn bàbá wa náà ti níbọn rí o. Wọn ò dẹ̀ para wọn bí ẹranko, àwọn bàbá. Kódà nígbà tí mo dé Ifẹ̀, mo rí àwọn ilé kan tó yẹ pé ẹ̀yìn ilẹ̀kùn wọn báyìí ni àwọn ìbọn àwọn agbébọn sí. Ẹ̀yìn ilẹ̀kùn tó ń tì, ilẹ̀kùn iwájú ta, mo rí báyìí. So àwọn bàbá wa náà ti lo ìbọn rí, kò dẹ̀ kí ṣe pé wọ́n para wọn. Idea pé àwọn èèyàn máa para wọn ni pé èmi níbọn, ìwọ ò níbọn, bẹ́ẹ̀ ni idea yẹn ti wá. But tó bá ní idea pé okay, ẹni yìí náà lè ní ìbọn, ọdún mo níbọn, but ẹni yìí náà lè ní ìbọn, ó
o dẹ̀ mọ̀ bó ṣe fast sí ó lè fast jù ẹ lọ. For example, and another idea pé okay pé gbogbo wa ní ìbọn pé èèyàn kan wá lọ attack tó bá attack gan pẹ̀lú pé gbogbo wa ní ìbọn bóyá pa èèyàn 2 èèyàn 3 or èèyàn 5 kó tó sọ pé ó pa èèyàn 10